ṣebí nǹkan tá à ń sọ rèé yín pé àwọn pípù ìfẹ́ gbalẹ̀ wa ní wà ẹ pé rọra mi pa ká fún wọn láàyè ẹni à fún wọn láàyè náà ṣebí láìpẹ́ ni president sọ pé ká fún wọn láàyè ṣebí ẹni tẹ́ bá fún ní àyè tó jẹ́ pé kì í ṣe pé ó tún fẹ́ gbà lọ́wọ́ yín ṣebí òun là máa sọ pé èèyàn fẹ́ fún láàyè wọ́n fún yín láàyè tán oh my god ọmọ Yorùbá fún yín láàyè tán ṣebí nígbà tí ṣe pé wọ́n ṣàtàlẹ̀ fún yín wọ́n ṣàfún yín ní pé òkè ẹ lo ilẹ̀ yìí o ẹ fi máa dáko o tó bá ti sásìkò tí mo ní ìdílé mi o màá gbalẹ̀ mi. Toro ní fídíò kan tí mo fẹ́ play mi lè ever show fídíò yẹn láyé ara mi ṣe ṣoṣoṣoṣo ṣọ́rí wo tó bá nídìí fídíò yìí tó bá nídìí ẹ̀ ìwọ ṣáà fi WhatsApp number ẹ̀ sí under comment section tí fi YouTube bá gbà o Facebook tó bá gbà màá bẹ́ẹ̀ send ẹ̀ wàá wò wàá gbọ́ ọ̀rọ̀ ó dàbí pé tí àwọn mi ò bá tí máa rí kíní yẹn gangan kí ara ta wọn kì í believe ẹni yẹn ní òun àwọn ọ̀tọ̀ àwọn lòun lílẹ̀ ẹni tó fún wọn ní ilẹ̀ kòkè máa fi dáko tẹ́ bá dẹ̀ dáko tó bá ti yá àwọn máa gbalẹ̀ ẹni yẹn ti kú fún àwọn ẹbí ẹni yẹn lè sọ pé òkè àwọn Fúlàní ẹ̀yọ ẹ kúrò lórí ilẹ̀ wa àwọn bòrò rẹ kúrò lórí ilẹ̀ wa àwọn afẹ́ lo ilẹ̀ wa o ẹni tó nílẹ̀ àwọn tí wọ́n wá nílẹ̀ tó fẹ́ béèrè ilẹ̀ wọn ẹ̀ fún wọn àwọn tó àwọn ọmọ onílẹ̀ gangan òkè àwọn tó tún wá jẹ́ Yorùbá náà tún fẹ́ lò ẹ̀dùn fún wọn ṣe báwọn tán sọ wípé ká fáwọn mọ́ra nìyẹn now ìmọ̀ ní kẹ́ farabalẹ̀ àbí kí ní kẹ́ farabalẹ̀ mi lè ṣú ẹ̀ mi lè ṣú ẹ̀ rí bí màá yẹn ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń ranjú báyìí ló ń ranjú àfikún máa yẹ àfikún yá yé bóyá yìnbọn fún ni o bóyá ọ̀ṣà ni o ìbọn ló máa jẹ́ ọrùn mi ọrùn Ọlọ́run mi ò lè no èmi gan tí mo ṣe máa wò ó mo ṣe wà yìí ló ṣe ń ṣe mí torí nǹkan tá à ń sọ rèé ẹ̀jẹ̀ kankan fi brief nǹkan fi hàn yín mi ò lè ṣú ẹ̀ fún yín yín gan ara yín máa ṣe kínní ni ó máa ṣẹ́gìrì ni mo kàn mọ́mọ́ fi lè hàn wá bẹ́ẹ̀ ni nǹkan tí mo lè fi hàn yín ò jù báyìí lọ now mo wá fẹ́ kí ẹ farabalẹ̀ mo ní sọ anything kí ẹ farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí látòkè délẹ̀ almost 4 minutes ni kí ẹ gbọ́ ẹni tó ṣẹlẹ̀ sí gangan ló ń sọ̀rọ̀ o ìwọ tó bá mọ̀ pé ó nídìí fídíò yìí jọ fi nọ́mbà sí comment section máa send ẹ̀ sí through WhatsApp wàá rí ìdí tó yẹ ká fi gba ilẹ̀ wa ní by fire by force táwọn sọ́ngbà yẹn pé àwọn pípì fẹ́ gbalẹ̀ wa ni òun ló jẹ́ kó máa ṣe wọ́n bó ṣe wù wọ́n now ó yẹ wá lọ gbọ́ mi lè fídíò ní but mi ò lè ever ṣú ẹ̀ rárá èmi gan máa ṣú ẹ̀ ní ìsìn ẹ̀rí mu yéńdé Ọlọ́run ẹ má bínú ara nǹkan tá a fi ní pé ká máa dínra nìyẹn àdàbí pàtẹnumọ́ yìí òjíṣẹ́ ti pọ̀ jù ẹyọ kan ló máa ń rìpìtì ṣẹ́ni tí máa ń rìpìtì nǹkan ẹyọ kan ní gbogbo ìgbà mo mọ̀ pé nǹkan kan fẹ́ jáde láti ibẹ̀ ni tí n bá ń rìpìtì nǹkan ní gbogbo ìgbà tí mo mọ̀ pé nǹkan fẹ́ jáde tí mo máa sọ pé ẹ lọ dira tó bá jẹ́ pé irú àwọn yìí dira ni wọn ò ní lè ṣe nǹkan tó ń ṣe fún yín mélòó ṣèbí ìtàn arí tó ń rìkọ́dù lélẹ̀ mélòó làwọn tí wọn rìkọ́dù tó ti gbà fọ́lọ́run ẹ wá máa ní ẹ gbà fọ́lọ́run ok ẹ jẹ́ kí n pílẹ̀ kí wá máa gbọ́. báwo kí lẹ ló ṣẹlẹ̀ sí báwo kí ló ṣẹlẹ̀ sí mọ́rù ni kí ló pẹ̀yà tẹ̀ kí ló sọ kí ló pẹ̀yà tẹ̀ papọ̀ ibi ga tí wọ́n dáná fún wọn kọ́ mọ́ pé ọkọ̀ gàdú mẹ́ta síbẹ̀ títí gáyọ̀ ìjìnà sílùú mo ṣe rí yẹn ó ṣe kí ara mi ṣẹ́gìrì gan. bí kò jẹ́ kó wá bí kò dá màálù wọn náà dùn bí kò mẹ̀sàn-án tán ìṣàkọọ́lẹ̀ wọn. ṣe gbọ́dọ̀ ni ẹ ṣe ń sọ̀rọ̀. lórí àwọn náà náà fún wọn níbi náà fi ń dáko bàbá tó fún wọn àbúrò baálẹ̀ ni wọ́n ti kú. ẹ má bínú ara mi ń ṣẹ́gìrì mú ẹ lè wo kí nìyẹn pẹ́ méjì kára yín máa ṣẹ́gìrì yẹn tó bẹ́ẹ̀ ara yín máa bù máa ṣọ́ gidi nítorí àwọn òfin lè ṣó ẹ̀ fún yín máa yẹn
àdúrà mi ni pé kán lọ jẹ́ kó yé nítorí wọ́n ti lẹ gbogbo kinní mú ara ọrùn ẹ̀jẹ̀ wá pọ̀ bẹ́ẹ̀ òun ló ń sọ̀rọ̀ ó sì tún ráyè sọ̀rọ̀ bọ́rọ̀ yẹn ṣe jẹ́ tó fi fa nǹkan tó ń ṣe fún ìdán fi yìnbọn fún àbọ̀ṣà ní kinní lọ́rùn àbọ̀ṣà ládàá lọ́rùn yẹn ẹ wá gbọ́ àdúrà mi ni pé kí máa yé ẹ má bínú mo ti ní mo ní sọ wọn kan but ẹ má rò pé mo ṣe ń rí àtì yẹn pé èwo dẹ̀ wá ni ẹ fi kọ́ ẹ fi nọ́mbà yín síbẹ̀ ẹ máa send ẹ̀ sí yín ní whatsapp nìkan ni o now ẹ jẹ́ wá dá padà fún yín. ọba aláwọ̀ báwo kí lẹ ló ṣẹlẹ̀ sí báwo kí ló ṣẹlẹ̀ sí kí ló pẹ̀yà tẹ̀ pọ̀ kí ló pẹ̀yà tẹ̀ papọ̀. Ibi ga tí wọ́n dáná fún wọn kọ́ mọ́ gbé ọkọ̀ gàdú mẹ́ta síbẹ̀ títí gáyọ̀ ìjìnà sílùú kò jìnà sí skul wọ́n wá yọ wá lẹ́nu bí kan jẹ́ kó wá bí kan dá mọ̀lú wọn lóòdù bí kan mẹ̀sàn kan ìsákọ́lẹ̀ wọn lórí àwọn náà náà fún wọn níbi náà fi ń dáko bàbá tó fún wọn àbúrò baálẹ̀ ni wọ́n ti kú bàbá ẹni yìí àbúrò rẹ̀ jẹ́ sí baálẹ̀ wọn láwọn ò gba nǹkan kan lọ́wọ́ wọn ṣùgbọ́n àwọn ti ní táwọn ará Èkó bá dé o gbogbo tó bá dà tó bá ti ní ẹkú lórí ilẹ̀ ẹ̀kú o bá ṣe ń fanù àwọn èèyàn wá ṣe tán fẹ́ dáko kódà mọ̀ ọdún fẹ́ dáko ńlá sí ẹ̀ wọ́n láwọn ò gbà ó jìnnà sí ká o bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ọgbà ó ti dá mọ̀lú wọ skul lásán àwọn ọmọ skul wa léṣe bá a ti ń bá yín sọ̀rọ̀ àti kó skul kúrò ní skul torí wọ́n yọ wọ́n lẹ́nu. àwọn bòròró wọ́n máa ní kán gbé mọ̀lú kó skul wọ́n yọ ọjà sáwọn ọmọ wa ni wọ́n ti sàwọn ọmọ wa léṣe ìjọ kan èmi náà ni mo champion rẹ̀ tá a lọ́pọ̀lọpọ̀ òkìkí wọ́n mórí bọ́ lọ́kọ̀ ọ̀gbà bí ẹ̀ẹ̀mejì wọ́n ti sáyàn ládàá níbẹ̀rẹ̀ níláṣẹ a ní kán kúrò wọn kúrò a tún rojú àwọn tó ń sàdá yẹn tó fi wá débi tó kó yìí àwọn wà lólẹ̀ ẹ̀sán kankan sí gbogbo lẹ̀ tó ń lọ fi éka bí 10 ẹni mọ̀lú ọmọ jẹ káàkiri ọba sọ fún bàbá pé tó kàn ní tẹ́ẹ̀ bá ti fẹ́ ká lólẹ̀ kí lẹ́ẹ̀ mọ̀ san lórí ilẹ̀ yẹn ná wá fún lánàá àwọn tá a fún nílẹ̀ pé kán lọ dákọ́ lé wọn kúrò àwọn gbárí èmi gangan mo jẹ́ ọmọ bálẹ̀ ẹni àwọn onílù la lè dáko síbẹ̀ mo bá kó àwọn ọmọ tó ń sanko lọ méje ẹ̀ta wọ́n bá ká baálẹ̀ mọ́lé pé kánikẹ́ni wá kúrò pé táwọn ó bá san kan sọ mo sì lọ sọ fún dìfì olókìkí dìfì ní ká tọ́ ọmọ bọ̀wé ká mú àbọ̀ rẹ̀ wá bá wọn torí ọ̀rọ̀ òfin lè ní wọ́n fi ń gbé ọ̀rọ̀ ẹni tó bá kàwé kò ń gbófin aláfikọ̀ àdé sí gbogbo gbága wọn náà ilé wa ni kẹ́ tó débẹ̀ wọ́n ti kà á tán mo bá lọ bẹ́ síbẹ̀ ní àná mo bá ń kàgbà wọ́n wá disturb mi mo ní ẹ lè disturb mi bí gbogbo ọ̀rọ̀ tẹ́bà ṣe wálé lèmi àti ìyàwó mi fi ká ìgbà yẹn àkówálé nígbà tó dá lọ́tàn dé ni wọ́n bá ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kánakátá àwọn àti baálẹ̀ pé àwọn onísàn kan tí baálẹ̀ ń sọ mo ní bàbá ṣe tí kọ́rọ̀ wọn ò gba ọ̀rọ̀ àwa àti wọn àfi káwọn agbófinró wà ń bẹ̀ mo lè mi ò lè mọ rojọ́ tí ò ní lẹ́sẹ̀ ńlẹ̀ ní bá wọlé lọ mo ní bàbá aago 10 ti lù èmi mọ̀ pé mo rí má dáadáa ní o aago 10 ti lù ẹ wọlé láìpẹ́ ìyá ara bàbá gán ẹsẹ̀ yá mi tẹ́jẹ́ baálẹ̀ bàbá mi ni tẹ́ta wọn lọ́fà ìsákọ́lẹ̀ tó yẹ ká kóńgà wọ́n ṣe rédèrèdè àmọ́ bí wọlé sí torí mi tó yẹ kí n champion ká lọ kó ìsákọ́lẹ̀ èmi náà mo ń du bàbá kiri ọ̀kan lọ́mọ yìí mọ̀ sí kódà dé ọsítù bí tí ọlọ́run fi ní kára bàbá yá mọ́ bàbá ẹ wọlé lọ èyí tẹ̀ gbádùn ó tán o wọ́n máa ń bàbá òní wọlé mi náà ẹgbà nǹkan mi bẹ̀ ni aláṣọ̀rọ̀ lálẹ́ yìí mọ́ ẹjọ́ kílẹ̀ mọ́ àásìkò ra lọ police station ni ó yà mọ́rù máa lọ lé ó bá lòun ò lọ àwọn ẹran kan máa dé wọ́n máa ń yàgbẹ́ síwájú ta lálẹ́ fẹ̀ràndà omi ni mo máa fi ń lé àwọn ẹran mo máa da omi sáà lọ ni wọn náà dẹran mo máa da omi sí fẹ̀ràndà ẹrú sìmẹ́ǹtì ilé wa ní o para ní bá bẹ̀rẹ̀ sí bú mi ìmọ̀rù.
náà fi kà ó. Mo ní mo rí sani ládàá ẹ̀jẹ̀ kan fún ní fún mo máa ń sáwọ fásitì mo bá gbé mọ́sìnì mo bá ń sá lọ sí Òkìkí ojú ọ̀nà lèyí ṣe ń kọ́ mi. Ẹ̀jẹ̀ ikọ̀ ó bu àyà mo dé police. Ó ti tán. Mo ní láti gbé sẹ́gbẹ̀ẹ́ báyìí ni. Mo rò bóyá ọ̀rọ̀ tó ń sọ ń bẹ̀ yẹn ń yé wa. Ilẹ̀ tó ju bíi 10 acre lọ. Acre kan dẹ̀ rẹ̀ 6 plots ló máa wà nínú ẹ̀. Ẹ wá wo 6 plots ká tẹ̀ kọ́kọ́ wá ṣí 6 plots times 10 ṣẹ́yìn owó tí fẹ́ẹ̀ tó dídì ìlú kan. Òun náà fún wọn. Ẹni tó fún wọn ti kú. Bọ̀ kó tó kó lóun fún wọn nílẹ̀ kó máa fi dáko sí. Àbí káwọn ẹran wọn máa jẹ àwọn oko tó bá wà nínú ẹ̀ sísò jẹ́ pé kì í ṣe pé wọ́n dáko síbẹ̀ igbó ní ṣe mọ̀ táwọn ẹran bá jẹ ó máa kì mọ́lẹ̀ kò ní máa igbó ní fi bẹ́ẹ̀ máa hù ń bẹ̀. Ipe tí àwọn èèyàn wọn bá ti tèkó dé o wọ́n máa wá gba ilẹ̀ yẹn padà lọ́wọ́ yín wọ́n ò ta fún wọn o wọ́n ò ta o ipa máa wá gba ilẹ̀ yẹn padà lọ́wọ́ yín. Ìgbà táwọn ará Èkó dé ọ̀rọ̀ tí màá yẹn sọ nìyẹn ìgbà táwọn ará Èkó dé wọn ò fún wọn lẹ̀ wọ́n ní àfàwọn ọmọ onílẹ̀ gangan làwọn fẹ́ kí wọ́n wá gbalẹ̀ wọn àwọn ènìyàn náà tún lọ bẹ̀ náà wọn ò fún wọn lẹ̀ ṣebí nǹkan tá à ń sọ náà líle ipe àwọn bíbí ìfẹ́ gbalẹ̀ ni ilẹ̀ tí òun ṣe ti yín tán tún ya yín wípé kẹ́ ẹ fi máa dáko àbí kẹ́ ẹ máa da màálù yín bẹ́ẹ̀ ìgbà tó ní nǹkan dẹ̀ dé kẹ́ẹ̀dẹ̀ fi nǹkan fún ní nǹkan padà yí pé ẹ gba nǹkan yín ẹ ṣé o kí lẹ tún ṣe ẹ tún fi ibi sú wọn ni wọ́n tún wá ní òkè o ọ̀rọ̀ òfin ní o káfòfin dé o ẹ̀mọ̀ ẹni tó bá kàwé á fẹ́ lo ọ̀rọ̀ òfin ló máa fi ṣe gbogbo ẹ̀ wọ́n ní òkè kán tọwọ́ bọ̀wé wọ́n tún wá padà wá báwọn ẹni lálẹ́ pé àwọn ò lè tọwọ́ bọ̀wé pé àwọn ò lè sanwó kankan ṣùgbẹ́yìn náà ti gbọ́ wọ́n dẹ̀ ní ká máa fà wọ́n mọ́ra ṣáwọn tẹ́ ẹ fẹ́ fà mọ́ra lélẹ̀ bàbá Tinubu ṣáwọn tẹ́ ẹ ní kán máa fà mọ́ra lélẹ̀ wọ́n wá bá wọn lálẹ́ wọ́n dẹ̀ ṣámà yẹn lọ́rùn ibẹ̀ làwa jókòó làwa wá ṣe rábàràbà là ń ṣe róbóróbó ṣèbá ti sọ yí pé nǹkan táwọn pípù ìfẹ́ náà nìyẹn yí pé ilẹ̀ Yorùbá ilẹ̀ wa kún fún oyin àti fún ọ̀rá àti ohun mèremère nítorí ẹ̀ wọ́n fi sọ pé dán àwọn máa gbalẹ̀ wa ṣáà ni ní ìsìn báyìí wọ́n ti ṣá ẹni ládàbà ọsibítù wa bó ṣe ń rọjú rẹ̀ ló ń rọjú báyìí ló ń rọjú ló ń sọ̀rọ̀ ó ṣàwọn rọjú yẹn ni tó náà ṣàn lájà tẹ́jẹ̀ tú jáde pọ̀pọ̀pọ̀ ìjọ wo là tó fẹ́ ṣe yẹn dà bọ́ndẹ̀ ṣe wà yẹn wọn ò ní filẹ̀ yẹn lẹ̀ tó máa fi dominate ibẹ̀ yẹn tó máa lọ kó gba àwọn èèyàn wọn wá gbogbo àwọn Yorùbá tó bá wà bẹ́ẹ̀ náà máa ní náà máa tún lè ta tó ń bá pa wọn wá tún lé wọn dànù kúrò bẹ́ẹ̀ ṣe wá rí nǹkan tá à ń sọ ṣe bí nǹkan tá à ń sọ rẹ̀ gbogbo nǹkan tí ṣe Sunday Igboho ń rí rè wípé àwọn ò lè gbà kí Fúlàní wá máa da ẹran nílẹ̀ wa a ò lè gbà kí Fúlàní máa gba ilẹ̀ wa láì ṣe pé àwọn ló ní wọ́n ní la kí ṣe Sunday Igboho mórí wa kó mọ́rùn wá ṣèbó náà lẹ̀ ń rí yìí lẹ̀ ń gbọ́ ìyá bí kí n tún play fún wa kẹ́ ẹ tún gbọ́ àánú abẹ́ a máa ṣe yín tẹ́ bá wò mi ti lè sọ bóyá màá blow ẹ ní o bóyá màá post ẹ sẹ́gbẹ́ kan àbí mi ò tẹ̀ ní post ẹ rárá I don't even know because kí ni yẹn lágbára mo ti sọ pé tẹ́ bá need ẹ bá mi fi phone number yín síbẹ̀ mo ò ní fi phone number yín ṣe ẹ kàn fi síbẹ̀ kẹ́yìn náà lè rí bí wọ́n ṣe ṣá torí ìgbà tó bá máa kẹ́ lómi ara àkọ́tà ń sọ rẹ̀ tó bá jẹ́ pé bàbá ìdíra ni wọn ò ní rí ṣá nítorí tí mo pé òun gan fúyẹ́ ẹnu ni Yorùbá níbi tájàkárà a ní nǹkan kan lára àwọn tó ní nǹkan lára òpò
ìbàjọ́ ní nǹkan lára tó ní kí lẹ̀ ń pè é tó jẹ́ pé àdá ò lè ràn àbí àdá ò lè ràn ìbọn ò lè ràn nǹkan tó ṣẹlẹ̀ sí yóò ní ṣẹlẹ̀ sí náà ó mà ṣe o wọ́n wà lágbára o ọmọ Yorùbá wọn á fi ojú wa ráre wọn á fi ìyà jẹ wá wọn á ń ṣoríṣiríṣi fún wa àwa á sọ̀rọ̀ àti wọn á fọwọ́ òfin sí kí ló òfin kí ni ìyàtọ̀ nínú òfin àtàwọn Fúlàní kò sí yàtọ̀ nínú wọn ẹ má bínú pé kí ni mò ń sọ mi ò rí yàtọ̀ nínú wọn because kẹ́ ẹ tó mú wọn débẹ̀ náà àwọn gan ti pe kọmíṣánná tó tún ju ibi station tẹ́ kó wọn lọ ọ̀gá tó tún jẹ́ ọ̀gá síbẹ̀ wọn àwọn yẹn ti pè already wọ́n ti fún ní ọ̀dà wà látòkè kí lẹ wá ń sọ ṣèbọn lẹ́yìn náà ń gbọ́ ẹ̀ ìjọ wo la tó fẹ́ ṣe lè dà wọ́n ní skul àwọn ọmọ wọn ń kó ẹran lọ jẹ ní skul àwọn ọmọ skul táwọn ọmọ ń lọ wọ́n kó ẹran lọ jẹ bẹ̀ wọ́n tún ṣe àwọn ọmọ skul léṣe àwọn tún kó skul yẹn kúrò ńbẹ̀ wọ́n tún kó skul yẹn lọ bòmíì ṣàmání kò sí gọ́vùnà nílùú ibi tó ń sọ ẹni yóò tẹ ìdábòrò tẹ ìdárúkọ bàdánù ìyẹn kọ́ la fẹ́ jẹ bọ̀tí kankan tá a fẹ́ jẹ ni pé ṣé bó ṣe máa lọ rèé tá ò ní ṣe nǹkan kan sí tá a dẹ̀ máa wò bẹ́ẹ̀ tí bàbá ìtọ́tà ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tó bá lọ ipò wo lẹ fẹ́ kí fámìlì ẹ̀ wà àní ẹ lọ dira ẹ wò pàtẹnumọ́ mi pò ẹ lọ dira ẹ̀wọ̀n àwọn tó ní òrìjínà ògùn yìí lọ́wọ́ wọ́n wà ẹ wá wọn kan ẹ má jẹ́ kọ́kàn máa pa yín dànù pé wọ́n fẹ́ gbalẹ̀ lórí wọ́n fẹ́ gbalẹ̀ ó lágbára mi ò tẹ̀lé ṣú ẹ̀ àdúrà mi ni pé ẹ má bá ń gbàdúrà fún mi ìmọ̀ wọn rí o ọmọ Yorùbá ni wọ́n ẹ má bá ń gbàdúrà fún wọn pé kán ṣáà yé bọ́ àdúrà tí mo lè gbà ni because ó lágbára it is well àti ní àmà máa mú wá lóríṣiríṣi fún wa ni oríṣiríṣi ọ̀rọ̀ ló ti jáde pé ọdún kí ni gorodomu ló máa fi wọn àwọn ẹ̀jẹ̀ yẹn gorodomu kéré àdúrà wa ni pé kí ó má kàn wá kó má kàn ẹ̀yin náà torí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ọ̀run ń yabọ̀ náà dẹ̀ ni kò ń ṣe gbẹ́ nìkan so bó ṣe jẹ́ nìyẹn lónìí ẹ bá mi share fídíò yìí ẹjọ́ torí Ọlọ́run kó tún dé ọ̀dọ̀ àwọn ẹlòmíì tó máa ń fún àwọn bòròró yìí nílẹ̀ pé kán máa dáko sí now ẹ mú ẹran ẹ fi ń na àwọn ọmọ ẹ fi ń lé àwọn ọmọ ní skul ẹ tún ṣe àwọn ọmọ skul léṣe ẹ tún wá kó ẹran yẹn náà wọ́n ti kó lọ sí ọjà yín bẹ̀ yẹn náà ẹ tún wá rà àwọn ọmọ skul tán ṣe wọ́n léṣe ṣàlọ́pọ̀lọ́ àwọn ọmọ skul tó jẹ́ pé ẹran yìí náà torí ẹran yìí náà fi ṣe yín léṣe náà fi ṣe àwọn ọmọ yín léṣe ní skul ẹ̀yìn á tún wá lọ sọ́jà ẹ̀ tún lọ rẹ ẹran òun náà ẹ̀ tún wá máa sì ẹ̀ tún wá máa jẹ bẹ́ẹ̀ ìjẹkújẹ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀jẹ̀ agbọ́n ẹ̀jẹ̀ wise mo dẹ̀mọ̀ pátí wise ẹ̀rù ló ń bá ọ̀pọ̀lọpọ̀ nù wá ẹ gbé ẹ̀rù sí sẹ́gbẹ́ kan ẹ̀yin náà ẹ lọ wá ohun táwọn bàbá ńlá wa ń ṣe tí àwọn èèyàn kì í fi tí àwọn bòròró kì í fi ń gbalẹ̀ lọ́wọ́ wọn nígbà náà ẹ lọ wá tó jẹ́ wípé tó bá da ẹran tẹ́ran yẹn bá débi ilẹ̀ yẹn lásán tó wọ́n ilẹ̀ yẹn tẹ́ran débẹ̀ lásán máa kú kó tó wọnú gbogbo ilẹ̀ yẹn ni wọ́n á ṣe síbẹ̀ dé wípé tí àwọn tó jẹ́ Yorùbá àbí àwọn tó bá ní ilẹ̀ bá wọ ilẹ̀ yẹn tó ń wọnú ilẹ̀ yẹn tó ń ṣe nǹkan bẹ̀ tó ń dáko tó ń ṣe everything kan kò lè ṣe wọ́n ṣùgbọ́n tí ohun tó bá jẹ́ Fúlàní àbẹ́ anything bá wọ inú ẹ̀ ẹnu ọ̀nà ilé kó tó wọ ẹgbẹ́ dẹ́sẹ̀ wọnú ilẹ̀ yẹn náà ló máa ti ṣubú lẹ̀ níbo làwọn agbára yẹn wà. Nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí they are coming those Fulani people they are coming physical. Wọ́n ní nǹkan tó lè fi jà ní physical but we don't have tá a fẹ́ fi jà ní physical. If you cannot fight physical, we fight spiritually. Àbí we fight with spiritual ní kí n pé ẹ ṣàmú kan ní méjèèjì.
àwọn ní nǹkan tó lè fi jà ń bá wa jà lójúkorojú ṣùgbọ́n àwọn ò ní nísìn bẹ́ẹ̀ nìkan sọ pé òun fẹ́ rà níbo ló ti fẹ́ rówó rà bọ̀ ṣé ni kí ò jẹun yóò ló máa lóun fẹ́ rà bọ̀ níbo ló ti fẹ́ rówó ọ̀rọ̀ta sí níbo ló ti fẹ́ rí AK-47 níbo ló ti fẹ́ ráwọn oríṣiríṣi orúkọ ìbọn ṣùgbọ́n àwọn ní lówó they are fighting physical ẹ jẹ́ káwa náà lájẹsára ní spiritual wa now ẹ jẹ́ ká lájẹsára tó jẹ́ pé tó bá yìnbọn kan kò rán tó jẹ́ pé wọ́n nìkan kan tó máa ní ẹ ti mọ́ tó ṣe ẹ wọ́n pé jíjẹ òde ẹ ti mọ́ tó máa tán nǹkan lára bí àwọn tó máa fi àwọn ohun yẹn kan gbẹ́rẹ́ tán ti sín sí àtẹ́wọ́n má yẹn hùn tó fi ń bá wọn sọ̀rọ̀ pé ó yẹ máa gbẹ́lẹ̀ fúnra ara yín kó dẹ̀ máa gbẹ́lẹ̀ ó yẹ kó sínú ẹ̀ dà yẹpẹ̀ bò wọ́n ẹ má bínú pé àkílódé ó lè jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ tó wà lẹ́ni sí lè jù bẹ́ẹ̀ yẹn lọ tó bá tún pè nǹkan mí lẹ́yìn pé kí wọ́n gbẹ́lẹ̀ kan dà wọ́n bò kọ́kọ́rọ́ yẹpẹ̀ bò wọ́n tó bá jẹ́ pé nǹkan mí wọ́n tó tún lè ṣe lẹ́yìn ẹ̀ ó yẹ kọ́mọ Yorùbá ṣe fún àwọn pípù yìí nǹkan tó ṣe fún wọn ti pọ̀ jù ṣùgbọ́n Ọlọ́run agbàkóso Ọlọ́run á jà fún wa nǹkan tá à ń ṣe nìyẹn àwọn kan ń kọ sí kọ́mẹ́ǹtì pé Ọlọ́run á kú gbà wá wọ́n ní Ọlọ́run gbà wá bí kẹ́ ẹ gba ara yín Ọlọ́run ti gbà yín torí ẹ̀dọ́ Ọlọ́run fi fún yín ní ọ̀nà àbáyọ láti lè gbé Yorùbá dé sọ̀kalẹ̀ pé kẹ́ ẹ jáde kúrò nú ẹ̀ tó wá sọ ẹ tó ń korí wọn wọn Nàìjíríà wọn sọ pé Ọlọ́run á gbà yín ọ̀nà tọ́lọ́run lè ti fi gbà yín ló ti ṣí kalẹ̀ fún yín tẹ́ẹ̀tẹ̀lé tẹ́ẹ̀tẹ̀ àrùn yín mọ́wọ́ Nàìjíríà mo jẹ́ pé gbogbo màálù wọn lẹ́ ń jẹ ẹ̀ṣẹ́ rẹ̀ tó máa ń jẹ màálù wọn kò lè níyè inú ẹ má bínú I'm sorry to say ẹni tó máa ń jẹ màálù wọn Nàìjíríà ló máa pariwo okay story máa nǹkan ó ní ìyá tó ń wà lábroad wọ́n máa pariwo pé wọ́n Nàìjíríà ò dáa kìnnìkan a máa pín ni ó ṣà ń sọ ẹ mọ̀ kí ẹ máa sọ pé Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ò ṣe kìnnìkan kó ṣà máa sọ̀rọ̀ yẹn ó ní bóun ṣe lọlé nígbà tóun délé wọ́n gbé ẹran màálù fóun tóun jẹ tóbi jẹ ọbẹ̀ ẹ̀gúsí àbọ̀ ọbẹ̀ ọ̀gbọ̀lọ̀ àgbẹ̀yìnbó lẹ́nu yẹn àbọ̀ ọbẹ̀ ọ̀gbọ̀lọ̀ àdánù àbí ọbẹ̀ ọ̀há àbí èdèkà ikue èdèkà ikue àbí kílẹ̀ ń pè tọ́lọ́hún jẹ́ pẹ̀lú iyán wọn gbogbo ìgbà tó fi nà lé Ọlọ́run ò sọ ọ̀rọ̀ yìí pé ìjọba ò dáa Ọlọ́run ẹ̀rọ tí wọ́n sọ ẹ̀rọ burúkú náà sọ Ọlọ́run ò sọ̀rọ̀ yìí pé ìjọba ò dáa Ọlọ́run ò tiẹ̀ mẹ́nu lọ́bẹ̀ òun tó jẹ́ pé ó wà active tẹ́lẹ̀ gbà tó wà lábúrò pé yes Nigeria government is not good Nigeria government is ṣe kíní kan Nigeria kíní kan ṣe máa ń sọ́ngbà ẹ̀ nìyẹn pé no abọ́dọ̀ lọ ní kíní kan ó nígbà tóun jẹran màálù òun ò níyẹn inú mọ́ òun ò tẹ̀lé sábẹ́ lẹ́yìn nǹkan tóun kàn bá lọ ló kàn lọ ṣe gbogbo àwọn èèyàn tó máa ń pè tó jẹ́ pé máa ń sọ̀rọ̀ fún wọn ṣe kíní Ọlọ́run ò lè sọ mọ́ ìgbà tó wá padà wá sí abroad yẹ wá sí wá ní ẹni rò ńgbà tí mo wà lé mi máa sọ nǹkan báyìí òun náà wá mọ̀ pé rẹ́rẹ́ ti rán sínú ẹran yìí òun la fi ní ẹyẹ jẹ mọ́ máa tán pa ẹ̀ máa tán ṣáládà lọ́rùn yìí ṣèbí ẹ̀ ní bílífù yìí pé tààrẹ̀ bá yá tíyàwó bá tún tẹ́ ìbàtọ̀ ọbẹ̀ ẹran sí màálù yẹn lòun náà tún máa jẹ ọ̀rọ̀ mi ò tí àníyàn ò tí yẹ ẹlòmíì nù yín màálù yẹn lẹ́lòmíì náà tún jẹ o it is well Ọlọ́run á máa gbà wá Ọlọ́run á bá wa dá màá sí kò ní bá lọ Ọlọ́run á bá wa wòsàn ní kíákíá bó ṣe jẹ́ nìyẹn ó dàbọ̀.